Hello. Ẹ̀yin èèyàn mi, a kú afẹ́rẹ́ yìí o, a kú dédé àsìkò yìí, a kú bójú ọjọ́ ṣe ń rí o, ẹ ṣé gan fún tẹ́tí sí wa. Nọ́bá ní Naomi jáde lónìí, ó jáde pé ó fẹ́ lọ ra nǹkan ó ṣàfẹ́ lọ ra nǹkan ládùúgbò. Wọ́n ní àṣé Ọlọ́run kó gbani lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Bẹ́ẹ̀ ni, k'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Wọ́n ní ibẹ̀ ni ẹnìkan kan double cross ẹ̀. Oh my God. Wọ́n ló kàn double cross ẹ̀. Ló bá di ọkùnrin kan tó kàn sá jáde nù, ó kàn páàkì sá jáde. Ló bá ní ìwọ. Ó wá di pé thank God pé Naomi dà mọ̀. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ṣe tá à ń sọ yìí làbá máa sọ. Wọ́n ní ṣe ni ló wá ní ìwọ. Ló wá fọ́ windscreen Ashley. Ashley wá ní ó wá jẹ́ àbúrò. Ṣàbúrò ni àbẹ́gbọ̀n, wọ́n ṣà ní brother ẹ̀ ni. Wọ́n ní ta Ashley. Wọ́n ní wọ́n brother Ashley ni. Ó ní ṣé ìwọ ló sọ pé kí sister wọn má lè dúró sí ààfin kábíyèsí. Ìwọ ló ń disturb marriage sister wọn. Therefore, èní pátápátá ó máa fojú ẹ̀ hàn 25. Wọ́n ní ló bá bẹ̀rẹ̀ sí ní na wá na Naomi o. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní na Naomi gidi gan. Ó nà títí Naomi fi fẹ́ǹtì. Agbára mélòó ló wà lára Naomi tó fẹ́ bá ọkùnrin jà? Àwọn tó kàn rí ní tòsí náà tó ń rí ládùúgbò níbi tó ti ń na Naomi. Àwọn yẹn náà sáré tẹ̀lé òun, náà sáré rescue Naomi. Wọ́n bá ní kí lọmọbìnrin yìí ṣe fún ẹ? Wọ́n ní before you know it, Naomi ti faint. Before you know it, àwọn èèyàn ti rush Naomi lọ sí hospital. Wọ́n ní Naomi ò mọ ibi tó ń wà mọ́. Wọ́n náà rush Naomi lọ sí hospital pé brother Ashley ló na Naomi o, tí Naomi fi collapse o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Internet space o. Wọ́n ló na Naomi tí Naomi fi kó lóun fẹ́ na Naomi. Ó máa ń lu Naomi tí ó bá fi kábíyèsí lẹ̀ fún sister òun. Tó bá ti fi kábíyèsí lẹ̀ fún sister òun, pé òun á máa fẹ́ gbẹ ẹ̀mí Naomi o. Nílùú tó lọ́ba tó níjòyè o. Ẹ̀yin èèyàn ẹ bá wa dá sọ́rọ̀ yìí o. Èmi ò ríru eléyìí rí o. Òun la fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀. Àbí túmọ̀ eléyìí báyìí torí Ọlọ́run. Àbí túmọ̀ eléyìí kọ́kùnrin kó lọ máa dènà de obìnrin pé kó fi ọkọ àbúrò ọkọ sister òun sílẹ̀ torí pé ìwọ ni ò jẹ́ kí òun rójú ráyè. Wọ́n ní ṣe ni Ashley sunkún lọ bá kábíyèsí. Ó sunkún lọ bá wọn ní Láfògìdì house. Wọ́n ló sunkún lọ bá wọn ní Láfògìdì house pé kí ló ṣẹlẹ̀. Ó ní yẹn pé therefore o. Wọ́n ní pé kábíyèsí léwu síta. Ó ti léwu jáde o, ìyẹn Ashley o. Ó léwu jáde o torí Queen Naomi o. Queen Naomi ò jẹ́ kó òun gbádùn ọkọ òun. Àtìgbà tí Queen Naomi ti wá sọ ọ̀dọ̀ kábíyèsí tó ti padà sí ààfin. Ó rí pé àwọn ò rọ́wọ́ mú mọ́ o. Àwọn ò mọ̀ ṣe mọ́ o. Torí ẹ̀ kábíyèsí kò dẹ̀ sọ nǹkan tóun ṣe o tí kábíyèsí fi Ashley síta o. Before you know it, wọ́n dẹ̀ ní Ashley o pé ṣe ni wọn kò mọ̀ pé ṣe Ashley kò dẹ̀ sọ nǹkan tóun ṣe o.
wọ́n láṣìírí lọ mú fọ́tò àwọn ìbẹ́ta tó mú sínú shrine ẹ̀ nínú yàrá ẹ̀ tó fi ń ṣe tó ń pe incantation tó ń pe gèdè sáwọn ọmọ yẹn lórí o. Ó fẹ́ pa àwọn ọmọ mẹ́ta yẹn. Ọpẹ́lọpẹ́ àwọn aríran o pé Ashley o pé kán lọ sínú yàrá ẹ̀ pé lóun fẹ́ pa àwọn ọmọ kìíní pé kán lọ search ẹ̀. Wọ́n ríran yẹn pé Ashley jẹ́ ìtẹ̀ nǹkan tó ṣe tó ní shrine pé ó ti mú àwọn ọmọ mẹ́ta o. Wọ́n láwọn àwọn aríran náà sọ fún kábíyèsí báwọn aríran ṣe dé yàrá Naomi àbí Ashley wọ́n bá rí fọ́tò àwọn ọmọ mẹ́ta nínú shrine bó ṣe sọ. Torí wọ́n láwọn aríran yẹn náà wọ́n ríran o. Wọ́n máa ń ríran kó yẹn pé ìlànà tí wọ́n yàtọ̀ sí ti Kristẹni. Wọ́n ní báwọn yẹn ṣe wá lọ search yàrá Ashley wọ́n bá rí fọ́tò àwọn mẹ́ta. Inú bí kábíyèsí gidigidi pé Ashley ó fẹ́ pa àwọn lọ́mọ ló bá tán o. Bí Ashley ṣe wá ní léèní kó kúrò láàfin òun ò tiẹ̀ fẹ́ rí i bó ṣe máa ń lé lọ á lé lọ á lé bọ̀ á lé lọ wọ́n tún padà á lé lọ á lé padà àfi k'Ọlọ́run kó bá ṣẹ́ ogun kó bá kábíyèsí ṣẹ́ ogun àwọn olórí yìí torí ilé ìpọ̀ jù kò sí bá ṣe fẹ́ tún sọ ju bá ṣe ń sọ yìí náà nù. Wọ́n ní bí kábíyèsí ṣe lè dànù bó ṣe sunkún lọ o sí Láfọ̀gídí o a ò sú o. Wọ́n ní bẹ́ẹ̀ gbọ́n ẹni bá burú ẹ̀ ní brother wọ́n ní pé kàn ṣe dìde nìyẹn pé kíní kan. Wọ́n ní bó ṣe trace Naomi lọ nìyẹn. Ó wá Naomi rè wọ́n ló na blue black fún Naomi lára o. Naomi dé hospital tó ń fi rush ẹ̀. Wọ́n ní ló dẹ̀ ṣe dé hospital wọ́n treat ẹ̀ lára ẹ̀ bá balẹ̀ díẹ̀. Ló bá ní kọ́ bá ń gbé báàgì òun thank God pé gbé báàgì pé wọ́n bá gbé báàgì ẹ̀ dání fún un. Ló bá ní kóun pe kábíyèsí pípè kó tó pe kábíyèsí pé báyìí ni o báyìí ni nǹkan tóun rí lélẹ̀. Wọ́n ní kábíyèsí ní wọ́n ní kábíyèsí gan wa kò tiẹ̀ wá gẹ́ẹ̀tì ara ẹ̀ wọ́n. Ìbẹ̀rù bójú ní kábíyèsí fi dé hospital tó lọ rí Naomi thank God pé kò pa o. Pé wọ́n ní Naomi pé ó ní Ọlọ́run ló ní kí òun dá sí brother Ashley mọ̀ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé kì í ṣe ilé ìlọ́run bá pé òun ò tiẹ̀ ní mọ òun tọ̀ tó bẹ̀ tọ́ Ọlọ́run ṣe òun mọ̀ òun ló lu òun tóun fi di èrò hospital ó dẹ̀ ti break waist cream òun pé òun ni ò jẹ́ kí Ashley gbádùn ilé ọkọ ẹ̀ òun ni husband snatcher tó wá gba ọkọ Ashley o pé nǹkan tí brother Ashley fi na òun nìyẹn o. So nǹkan tá a bá ṣe gbọ́ nìyẹn àìtí reaction kábíyèsí o àìtí mọ bó ṣe jẹ́ o ṣùgbọ́n wọ́n dá mọ̀ pé brother Ashley ṣé kí Naomi má tún lè rìn ní títì àbí kí Naomi má tún lè farabalẹ̀ ṣe ilé ayé ẹ̀ àbí ìtumọ̀ ilé tó ti wá di pé ṣe ni ọkùnrin àbúrò àbí ẹ̀gbọ́n Naomi àbúrò Ashley brother Ashley mama trace Naomi láti sọ pé kó kúrò nílé ọkọ Naomi kí sísá àwọn lè ráyè fẹ́ kábíyèsí àwọn náà dẹ̀ fẹ́ gba ọ̀nà wọn gba ọkọ Naomi kì í ṣe pé bóyá Naomi gbọ́ ọkọ wọn àbí irú ayé wo la wà yìí o. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi gbọ́ eléyìí kẹ́ bá mi share kẹ́ bá mi like kẹ́lẹ́ bá máa fi tókù sí comment section torí àríro eléyìí rí o aṣọ́gun láyé o àríro eléyìí rí ogun yìí pọ̀ o k'Ọlọ́run kó bá wa deliver Queen Naomi lọ́wọ́ àwọn ogun yìí o orúkọ Jésù Kristi Olúwa wa amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́lẹ́ bá mi subscribe kẹ́ fi tókù sí comment section Jésù Olúwa wa amen bye.